ológun dúdú. Nàìjíríà, ọmọ Yorùbá, la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Ẹ jẹ́ bá mi sí à prógámù yìí, àṣírí ológun dúdú ti tú. Eric mo sọ láìpẹ́ tí mo sọ̀rọ̀ nípa arákùnrin ológun dúdú alábòsí ọ̀tá Ọlọ́run yìí. Mo láṣìírí àṣírí ológun dúdú ti tú o. Wà ẹlẹ́kùn sàlá àwọn Ọpẹ́yẹmí Abdulrasaq. Ẹ máa bá mi sí à prógámù ẹjọ́ torí tọ́lọ́run. Ìṣẹ́jú tí mo ní òótọ́ nǹkan. Àṣírí ológun dúdú ti tú. Àṣírí ológun dúdú ti tú. Mo sọ fún yín náà lọ́wọ́ ọ̀rọ̀lẹ́. Mo ní bárakùnrin wèrè òpònú ìṣe máa ń jáde tí ọmọ yàkàyàkà àwọn lọ́balọ́ba rèé. Àṣírí àti tú lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel. Ológun dúdú àṣírí àti tú. Inna lillahi wa inna ilayhi raji'un. Ẹ jẹ́ bá mi sí à prógámù yìí. Àṣírí ológun dúdú ti tú o. Gbogbo yìí ẹ̀yin tẹ́ ẹ fẹ́ máa fitimáìsì Àgbàlá Gabriel alátìbọ̀tán dáadáa. Inshallah Rahman. Aláti tẹ́ ẹ bá pé igba lọ́nà igba, Olódùmarè alágbára ọmọ fi ń ṣẹ̀sìn ni. Ológun dúdú ti tàṣírí ara rẹ̀. Alhamdulillah. Ìyálájẹ́ ìnira ò ní jẹ́ tiẹ̀ láíláí. Lórí ọmọ, lórí ayé ẹ, lórí iṣẹ́ ò ní kan tí ọ̀dà. Ìyálájẹ́ ààbò Ọlọ́run máa bá ń dájú lórí yín. Àṣírí ológun dúdú ti tú. Ẹ máa bá mi like, ẹ máa share. Wo ẹ̀sùn ìbanilórúkọ jẹ́ ìwọlá ìjófin. Méjì ti ń lọ lórí ẹ. Olórí burúkú tó ló pè ọ́ tó lọ ID nọ́mbà tó fi bóde tó ń sọ pé wọ́n ni wọ́n ń tú àwọn fámìlì bàbá Suebebe. Ó ní wọ́n ni wọ́n ń tú àwọn ọmọ. Ó bóde ọ̀fà kalẹ̀. Ẹ̀yin olórí burúkú àwọn oṣù níṣẹ́yìí. Ṣé wọ́n Ọpẹ́yẹmí Abdulrasaq? Ìyálájẹ́ ti pé ológun dúdú kò mọ̀ pé láìfù ni ìyálájẹ́ wà. Fẹ́mi tó jí àkọ́bí bàbá Suebebe ó ti sọ̀rọ̀ pé kò sẹ́ni kankan tó rán ológun dúdú ń sẹ́. Àwọn ọ̀dẹ̀ complain lórí ètò ìgbésí ayé bàbá àwọn. Àwọn ọ̀dẹ̀ béèrè dúkìá kankan torí àwọn ọmọ yìí pé bàbá àwọn ló nílé. Ibẹ̀ ni wọ́n dẹ̀ ṣe bàbá àwọn sí. Ológun dúdú ìwọ nu Ọlọ́run. Kí lẹ fẹ́ gbà látara pẹ̀ ní ayé Àgbàlá Gabriel la? Àti ẹ̀ máa wèrè ológun dúdú gan bí Mùsùlùmí ni bí Kìrìsìtẹ́nì ni bóníṣẹ̀ṣẹ̀ ni àmọ́. Asúlù Mùsùlùmát yawmal qiyamah. Gbogbo orí ẹ̀dá tó bá jí alábòsí inú òkùnkùn ni wọ́n máa lò látàyé dọ́run. Ológun dúdú àfìgbà tó kọ rẹ̀ rù ọ́. Ológun dúdú, ọlọ́pọlọ dúdú, onírìn ẹsẹ̀ dúdú, oníwà dúdú, ọlọ́rọ̀ dúdú, ẹtí jẹ́jẹ́ dúdú, aṣọ dúdú ló ń wọ̀, fìlà dúdú ló ń dé, bàtà dúdú ló ń wọ̀. Ìyálájẹ́ ti pe ológun dúdú lálẹ́ yìí. Kò mọ̀ pé life ni ìyálájẹ́ wà. Ìyálájẹ́ bí ológun dúdú lóore. Alábòsí ọmọ ní láti bọ̀tán dáadáa o. Wọ́n bí ológun dúdú lóore pé ta ló gbéṣẹ́ fún. Ológun dúdú sọ fún ìyálájẹ́ pé ẹnìkan ló pè wọn àmọ́ ń tàn ID nọ́mbà. Ẹ máa wo láìfù tí òpònú àgbàlagbà iṣẹ́ o tí ń pòun lò
lòun pẹ́ẹ́tì àwọn ọmọ bàbá Suebebe àṣírí ológun dúdú ti tú o ó lòun pẹ́ẹ́tì àwọn ọmọ bàbá Suebebe Fẹ́mi tó jí àkọ́bí bàbá Suebebe ó láwọn ọmọ sí kankan ó dẹ̀ kọ̀nẹ́ẹ̀tì gbogbo àwọn ìyókù ẹ̀ tí ẹjọ́ jí ọmọ Suebebe wọ́n láwọn ọ̀bẹ̀ni tí ijó ológun dúdú lè bèrè lẹ́pà wọn ránṣẹ́ ẹwẹ̀dá ẹwọ ọmọ ànábì Ádámù ẹwọ ayé àwọn aláwọ̀ dúdú ẹwọ ayé Nàìjíríà ẹwọ ètò ìgbésí ayé ilẹ̀ Yorùbá Àgbàlá ológun dúdú yìí yẹ ibi di arrest a máa gbé ẹ ẹni tó olóòpù ọ̀ tó fi ID number pè ẹ wàá pírísẹ́ǹtì ẹ̀ jáde ẹni tó sọ fún ọ pé Àgbàlá Gabriel gba 21 million wàá pírísẹ́ǹtì ẹ̀ jáde bàbá ológun dúdú ẹ̀ lójú tì ẹ wá máa gbọ́ kẹtẹkẹtẹ tó ológun dúdú wí. ẹ máa gbọ́ kẹtẹkẹtẹ ẹ wá ròyìn pẹ̀lú Amẹ́ríkà tẹ̀ lọ tí o tẹ̀ ní kọ́rọ́ kẹ̀kẹ́ nú ayé Amẹ́ríkà tẹ̀ lọ tẹ̀ ní kókó kẹ̀kẹ́ nú ayé Amẹ́ríkà tẹ̀ lọ tẹ̀ pẹ́ fi da Nàìjíríà rú ni. ẹ̀yin ò lè bóde lórí ti Mohbad tẹ̀ wí kẹtẹkẹtẹ Amẹ́ríkà yìí tẹ̀ wá lọ́hùn bàbá Suebebe bẹ́ẹ̀ ṣe jọ ròyìn pé ẹ ṣe jọ jí ọlọ́rọ̀ tó ẹjọ́ jí ọ̀rẹ́ tó kí ni kókó yín nú ayé Suebebe kí ni tọ́ka sí yín nú ayé bàbá yẹn ẹ ní ojú ti kankan. àwọn kan ní aṣojúde ní ọ̀tá sẹ́yìn dé ni ẹ̀yìn ní ológun dúdú sẹ́yìn àbí bẹ́yìn jẹ́ sọlógun dúdú tú ẹ̀yìn Suebebe sẹ́yìn àbí ń bàjẹ́. kólélé akọ̀wálé òkèèna mú rọ̀ bódòdó bá ti wù kòkòrò tó yá sọ iye ọdún iye ọ̀sẹ̀ iye oṣù tólógun dúdú ní òun àti bàbá Suebebe fi jọ ṣe ẹ wàá dá ọmọ Suebebe kankan mọ̀ sẹ́ẹ̀rí pẹ́ẹ́lí lójú tì ẹ mọ ọmọ Suebebe kankan sọ̀rọ̀ ẹ jìbìtì lẹ́jọ́ ń bára yín ṣe ni ẹ dẹ̀ ní Suebebe ẹjọ́ gbé lẹ́kọ̀ọ́ ẹjọ́ gbé ládó ẹjọ́ gbé nìbàdàn kò wá síjọ́ táwọn ọmọ rẹ̀ lọ fi sí tiẹ̀ kò síjọ́ táyì sàlẹ̀ jẹ páwọn ọmọ ẹ̀ ń kọ́ sọ̀rọ̀ ẹ̀ níyẹn ìṣèyàn gidi kankan fúnra ara ológun dúdú lọ kábánà rẹ̀ ń gbòòrò. àwọn ni bọ́mọ kan pè yín bọ́mọ ò pè yín ẹ̀tọ́ yín jáde lórí kíni fún kíni bàbá Suebebe ọlọ́ba ní sàlékò kí ẹ̀ Suebebe tára rí ọ̀yà táyì tẹ́ àpẹẹrẹ yín ní tákìlẹ̀ fred díẹ̀ tẹ́ ẹ̀rá rẹ̀ yọjú sí ìkànnì Suebebe tára rí ọ̀yà tẹ́ ẹ̀ mọ̀ tí ń jẹ tẹ́ ẹ̀ mọ̀ tí ń mu Gloria àbúrò ní sí ọmọ ọlọ́kùnrin alùkùnrin àná ọlọ́kùnrin kò lójú tì rárá pàápàá ẹ wá wí kẹtẹkẹtẹ nígbà tí Nàìjíríà lé kẹyìn bọ́ọ̀tà ta lọ sọ fún ṣé Nàìjíríà wà ti dẹ̀ ẹ̀yìn iná lẹ̀ ń kó bá wa Nàìjíríà ṣé ráìsì ti lẹ́sì ẹ̀wì wèrè tẹ́lẹ̀ kẹ́gbà náà èso kílẹ̀ wí yín sọ fún Nàìjíríà ṣé gàrí ti lẹ́sì ṣé bẹtiró ti lẹ́sì èso tí ewì rẹ̀ wí wèrè tẹ́ kẹ́gbà náà ẹ̀wì wo gan lẹ́kẹ́ tó ṣe sóore ológun dúdú let me know. kò lójú ti rárá àgbàrá dára dá lólógun dúdú ẹni tó lò ń lọ Amẹ́ríkà tí ó mọ̀fin ó ní ibo ló ń ti fàbùkù kan Àgbàlá Gabriel àti bàbá yìí ó mọ̀fin adúrú ọjọ́ orí yẹn adúrú Amẹ́ríkà ìṣirò tẹ̀ lọ Amẹ́ríkà tẹ̀ tá ológun dúdú èèyàn mélòó ló tọ owó ẹ̀ sórí rẹ̀ ológun dúdú come across èèyàn mélòó
soríire Àgbàlá Gabriel tó ń fitimáìsì kò lè káyé èèyàn tó lòun lò látọwọ́ Àgbàlá Gabriel tó tọ́ ta rẹ̀ soríire Àgbàlá